Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Mo dúpẹ́ gidi lọ́wọ́ Ọlọ́run ọba fún àǹfààní tó fún mi lénìí láti pé ọmọ 50 ọdún. Can I have a round of applause? All the musicians clapping for them. Hon.Eleniyan Shemi. Hon.Eleniyan bá ti pé 61 olórin nìyẹn o. Hon.Eleniyan Shemi. My name is Femi Olulade. My dad is a very hardworking man. He takes care of the family. He's known as Eleniyan everywhere. He loves his family. He's not a cheat. The devil shall not go near him. In Jesus' name I pray. Eleniyan, ọmọ mi dáadáa. Àwọn àfojúpààyàn rẹ̀ kò sí bó ṣe lè kéré tó. Tó o bá sunkún dọ́dọ̀ ẹ̀, ó máa pa ẹ́ lẹ́rìn. Èèyàn gidigidi ni èèyàn ni. Èèyàn ni oníwà rẹ̀lẹ̀. Kí n gbé omi kaná, ọmọ àdébẹ̀. Kilarigbo náà lélẹ́yìí agbègbè Ọ̀rẹ́gùn Ìkẹjà nípínlẹ̀ Èkó la wà níbi ọjọ́ ìbí èèyàn pàtàkì Hon.Eleniyan Ṣẹ́gun Olúládé. Bẹ́ẹ̀ ni ṣẹ̀kẹ̀rẹ̀ wa báyìí kò ń bá wọn ròde ìbànújẹ́. A ti gbọ́ lóríṣiríṣi báwọn èèyàn ṣe ń lọ mo rí bẹ́ẹ̀ rí wọn bọ́ ṣe ń lọ bọ́ ṣe ń bọ̀ bẹ́ẹ̀ ni ibi ọjọ́ ìbí náà ni wọ́n wà. Àwọn náà sì wà níbí láti wọ́n bá wọn ṣe àjọyọ̀ níléeṣẹ́ Kilarigbo television. Gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn láti inú ètò òṣèlú àwọn alábàágbé alábàáṣiṣẹ́pọ̀ òun náà ni wọ́n wá síbí yìí lónìí láti wá bá wọn yayọ̀ ọjọ́ ìbí 50 ọdún ní ètò ló bẹ̀rẹ̀ onípẹrẹwu báyìí pẹ̀lú olórin tí ẹ̀ ń gbóhùn wọn ní abẹ́lẹ̀ yìí Adéwálé Àyùbá bẹ́ẹ̀ ni Táíwò Àtọ́lágbé lórúkọ mi ṣáà máa bá wa kálọ bí wọ́n ti máa mú wa fún yín. Ẹ ti ṣe 50 lágbára Ọlọ́run ẹ máa ṣe 60, 70, 80, 100. Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba ló dé tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyí lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé KPK kò gbọ̀kẹ̀
Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. ọba sọyún ọ̀rọ̀ jábẹ́sì padà ìwọ ni olúwa wá fàyè mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́ ń pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá. hardworking man. He takes care of the family. He's known as Hon.Eleniyan everywhere. He loves his family. He's not a cheat. The devil shall not go near him. In Jesus' name I pray. Borí nígbà bọ́ọ̀bù o ẹni tó lóbi kó ṣe ní dáadáa. Eleniyan ọmọ mi dáadáa ọmọ tó ẹ pé tó o bá sunkún dọ́dọ̀ ẹ̀ ó máa pa ẹ́ lẹ́rìn. kódà bí ò bá pè mí tí mo bá gbọ́ ta máa wá ẹni tí ò mọ̀ pé a wà ládùúgbò òun mọ́tò lásán lórí ló fi nǹkan rẹpẹtẹ ránṣẹ́ sí wa ọmọ ni o mo dẹ̀ gbàládùra igba ọdún kan ni èyí tó ṣe yìí kò ní já ṣe mọ́ kò ní ṣàìsàn àìsàn ò ní ṣe ayé ò ní rí mú ìrẹsì ò ní báráyé nu ń táyé ò fún wọn ní bèè lọ́wọ́ ẹ̀ ọdún tó bọ̀ á tún jọ ríra báyìí nínú owó ọlá ayọ̀ àlàáfíà ìgbéga ìtura. ẹni tí ó lọ́la kò lẹ́sẹ̀ ní tó yẹ ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló fi dé ayé ká ṣáà máa ṣe ta.
Àbúrò Honorable Ṣẹ́gun Olúládé ni mo jẹ́. He is a wonderful brother. Ẹni tí kò kí n fojú pààyàn rẹ ni wọ́n. Ẹni tó nice to the core. Gẹ́gẹ́ bí mo ṣe sọ wọn fojú pààyàn rẹ kò sí bó ṣe lè kéré tó. He will always recognize you and he will take his time to talk to you. You know? Wọ́n wà lára àwọn tí mo respect gan. Mo wish wọn ní ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọ̀pọ̀lọpọ̀ owó àti ìlera tó péye lágbára Ọlọ́run. Wọn ò ní kábàámọ̀ pa wọn wá sílé ayé. Gbogbo nǹkan wọn ó máa grow sí nǹkan wọn níbàjẹ́ lójú lágbára Ọlọ́run. Kíkì yẹ ẹyọ adéhùn sí o. Èmi dé wá ní àjùbọ̀ àbọ̀ sọpẹ́. Èmi làbẹ̀ tó àjùbọ̀ àbọ̀ dúpẹ́. Pàṣọ wọn lọ́mọ ìyàwó àná mi. Àtòṣùpá tó jẹ́ sáyé dùpẹ́ o. Ibi tó gbé wa dé máa lé dé wálé. Èèyàn oore tó ṣe fún mi, Ọlọ́run lọ́ọ́ máa ń ẹ̀sán bá ìwà fún wọn. À ń ṣe ti ṣẹ̀jẹ̀ Olúládé lọ́wọ́lọ́wọ́. Ọmọ Olúládé Olúládé. Àdéhìká bọ́bọ́ lẹ́kùn sẹ́lú oúnjẹ látàyé aláàbìsókè dé wálé. Mo ti bá yìí jáde kọrin ọ̀pọ̀ Olúládé owó. Jẹ́mísọ́dé mo lórúkọ tèmi. Mo wá síbí láti wá ṣàjọyọ̀ pẹ̀lú Honourable Olúládé. Òṣèlú pàtàkì ni ṣùgbọ́n èèyàn gidi ni èèyàn ni. Ọ̀rẹ́ mi bí ọmọ ìyá náà ni ó ṣe rí ṣùgbọ́n a dúpẹ́ wípé lọ́jọ́ òní Ọlọ́run fún ní àǹfààní láti ṣe ọjọ́ òbí yìí 50 ọdún lágbára Olúwa lágbára Láòràbí yóò ṣe púpọ̀ rẹ̀ lórí ilẹ̀ ìpẹ́ kí Ọlọ́run Olódùmarè kó túbọ̀ máa fún ní okun agbára ìmọ̀ àti òye láti máa dàgbà sókè sí nínú ọ̀rọ̀ ìṣèlú ìlú yìí. On this special occasion,
I would like to say a big happy birthday to my brother from another mother, Shegun Olulade, 25 years from now. But I'm so honored and so excited to be here today. It's a great honor to be in the midst of people to celebrate you, because you are a man of people, you are a man that has a heart for God. And I know that the best is yet to come. God is taking you greater, and I can tell you, as far as your eyes can see, just as far as your eyes can see, just keep beholding and believing, and you will get there. Shall we pray, please? Heavenly Father, in the name of Jesus, we want to thank you for this afternoon. We thank you because indeed, this is the day that you have made, and we will rejoice and we will be glad in it. We thank you because today was set to celebrate your son, to celebrate the goodness of God in his life, to celebrate 50 years of God's faithfulness, and you have made it possible. Father, we thank you, we bless you, and we honor you in Jesus' name. Everlasting Father, we thank you that as we continue in the course of today's occasion, we surrender everything into your hands, and we thank you because we know that whatever is committed into your hands, you are able to keep it. We thank you for those that will be speaking. We thank you for those over that are here already and those on their way. We thank you, Lord God, that today will mark the beginning of greater miracles, of greater glory, of greater testimony in the life of our friend, our brother, a father, a lover of people, mature, loving, caring, one who is a people person. That your hand will continue to be upon him, upon his dear wife, Engineer Mosul, and their lovely children, and that the purposes of God for his life shall be established. Father, we thank you, we honor you, and we give you all the glory. In Jesus' name, I have prayed. Amen. Ẹ̀yin ará ilé, orúkọ tèmi ni Princess Funke Eti, a celebrant Honorable Shegun Olulade. Mo kí yín pé happy birthday, ìgbà ọdún kan ni. Inú owó, ẹ̀mí gígùn, àlàáfíà, ẹ ti ṣe 50 lágbára Ọlọ́run, ẹ máa ṣe 60, 70, 80, 100. Ọlọ́run ní dálé yín rò, Ọlọ́run á dúró tì yín. Ìgbà ọdún kan sí lẹ́ẹ̀kan sí ẹ ṣé. Hon.Eleniyan is a highly responsible person to the family, to the community, and to humanity. Thank you all. Have a wonderful day. Bye. God bless you, sir. You know, unlike my son, you know, I don't know where I got it from, but my son talks too much. My son said, "Daddy," I said, "Shut up." He said, "Daddy," I said, "Shut up." When you're on the dining table, you don't talk. Only okay. If you talk again here, I will beat you. Moje bereniye, moje rice no, mo fa no, o bere queen, o sweat queen lo ju dozen. Ambody, I can see him hugging the celebrants. He thinks if he covers his face, you know, I like. People do not appreciate what COVID has done for us. People think that everything about COVID is bad, bad, bad. There are some good parts of COVID, and I will tell you the good parts. Irú àwọn tá ń jẹ gbèsè kiri báyìí sí. Tá bá lo face mask. Àwọn tá jẹ lówó wọn mọ̀ ipá wa ni. Ṣó dà bí ó dà? Ó dà. During lockdown, orúkọ mi ni Folúkẹ́ Dáramọ́lá Sàlàkọ́. Honorable Olúládé jẹ́ èèyàn kan tí mo ti mọ̀ lọ́tọ̀jọ́ tó ti pẹ́. Wọ́n dẹ̀ jẹ́ èèyàn oníwà rẹ̀lẹ̀, èèyàn tó kóyàn mọ́ra, tó dẹ̀ jẹ́ wípé wọ́n máa ń ready àti assist anybody when necessary. Mo dẹ̀ fi àsìkò yìí wish wọn happy birthday. Olúwa wà pẹ̀lú wọn, Olúwa wà pẹ̀lú ilé wọn, Olúwa wà pẹ̀lú ọ̀nà wọn. Bó ṣe lo 50 years, wọ́n á tún lo another 50 years nínú ayọ̀ àtàlàáfíà. Mo wá gbà tí ẹ mo ní madam. Your jollof rice is tasting like iru. Only, sir, what is iru? Money locust beans. Only we put it inside. Locust beans is good for you. If you order pap tomorrow, we still put locust beans inside. Ladies and gentlemen, we'll recognize a few more people.
Mojib Jamiu, I see you. Thank you for coming. Fún Ọlọ́run ọba akọ́dá ayé àṣẹ̀dá. Mo júbà fún kábíyèsí ọba Fọlárin, the Alára of Ìlara Ẹ̀pẹ́ Òòṣà. Torí tiyín ni mo ṣe máa sọ èdè abínibí. Torí ìgbàgbọ́ wa ní ilé ìgbìmọ̀ aṣòfin ní pé a gbọ́dọ̀ gbé èdè wa ní arugẹ. Gbogbo àwọn tàbí wa ń bí àwa Yorùbá ní apọ̀ ń bẹ̀. Mo kí gbogbo èèyàn jàǹkànjàǹkàn. Nǹkan tó ní kí wá sọ bí lénìí ni nípa ọ̀rẹ́ wa Ọ̀gbẹ́ni Olúládé Olúwaṣẹ́gun Àáfàá Ṣẹ́gun. Pàtó ní kí wá sọ̀rọ̀ mo lọ fẹnu kò létí. Mo ní Olúládé ṣé kí n sọ̀rọ̀? Ó ní kí n sọ̀rọ̀. Màá dẹ̀ sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ Olúládé máa ń tijú púpọ̀. Kì í fẹ́ kéèyàn sọ̀rọ̀ nípa àwọn torí ẹ̀ mo ṣe ní ṣé kí n sọ̀rọ̀. Ó jẹ́ ọkùnrin tó fíjú. Ó jẹ́ ọkùnrin tó gbóyà, ó dẹ̀ gbó ẹnu. Nílé ìgbìmọ̀ aṣòfin gbogbo èèyàn ló fẹ́ràn ẹ̀. Ó ṣiṣẹ́ takuntakun. Kò dẹ̀ síṣẹ́ tẹ́ bá bẹ Olúládé kó ṣe, á ṣe ju bẹ́ẹ̀ ṣe rán lọ. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílé rẹ̀ rí pé wọ́n pọ̀, wọ́n dẹ̀ dúró tì. Ó jẹ́ olóòótọ́ ènìyàn. Kì í fi igbá kan bọ̀kan nínú. Kì í ṣe àwọn tí ń so irun wájú pọ̀ mọ́ tí pàkọ́. Ó máa ń sábà jẹ́ pé tí àwọn èèyàn méjì bá ń jà, á tọpinpin sí tàbí tó máa ń ṣe gbọ́ngbọ́ngbù síra wọn. Ó jẹ́ ẹni tí ó fẹ́ àlàáfíà fún ìlú, tó fẹ́ àlàáfíà fún àwọn ènìyàn àtàwọn tó súnmọ́. Ọ̀rẹ́ gidi ni Olúládé. Ẹ tó bá ní Olúládé ní ọ̀rẹ́, ó lè sùn kó di ojú ẹ̀ méjèèjì. Àdúrà wa sí i ni wípé Ọlọ́run tó gbé débì á gbé jù báyìí lọ lágbára Ọlọ́run. Ire ẹ̀ kò ní yílẹ̀, nǹkan tó máa jẹ kò ní yílẹ̀. Lágbára Ọlọ́run gbogbo ohun rere tó ti ṣe á gbèrè ẹ̀ ní ìlọ́po. Ẹ ṣé púpọ̀. Olúládé jẹ́ èèyàn pàtàkì ní àárín àwùjọ. Ìdí ni ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ṣe ń fẹ́ràn. Ẹ ṣé àdúpẹ́. Congratulations Olúládé. Àjọ̀dún kọ̀ọ̀dún àròkọ. Thank you very much. God bless you. Mo like Yorùbá gan. Wọ́n ní àjọ̀dún. Ó yá sẹ́yìn ṣe bí wọ́n ní ìwọ́n ló Oòduà. SOB. Okay. SOB sọ̀rọ̀ eré tó sọ ẹ́ ṣàfẹ́ kó bá mi. Wọ́n máa sọ pé mo like èdè Yorùbá gan. Yorùbá dùn. If you are Yoruba and you are here, give yourself a round of applause. Ẹ kàtẹ́wọ́ fúnra yín àwa Yorùbá. If you are proud of your heritage, do not stop giving yourself a round of applause. Àwa Yorùbá ẹjọ́ ẹ pàtẹ́wọ́ ẹjọ́. If you are. Orúkọ mi ni Àríyọ̀lúwa Ṣeyẹsì àti gbogbo èèyàn mọ̀ sí She Baby. Mo jẹ́ eléré orí ìtàgé, mo dẹ̀ máa ń produce movie, mo dẹ̀ tún máa ń kọrin. Mo ní a whole lot of things láti sọ nípa Eleniyan because number one godfather mi ni. Mo mọ Eleniyan about 10 years ago. Mo dẹ̀ rí pé nínú gbogbo àwọn èèyàn tó ń súnmọ́ mi tó ń ṣe òṣèlú, ẹ wò kí n gbé omi kaná ọmọ àdébẹ̀ wọn ò wò pé She Baby kan wọn ò fojú tẹ́ńbẹ́lẹ́ mi gbogbo launching ni o afẹ́kọrin ni o kódà dé London kan òkè òkun tó bá ti wà around he will always make his presence known so wọ́n jẹ́ èèyàn tó yẹ pé wọ́n máa ń kọ́ àwọn èèyàn mọ́ra even with the look at things ẹ máa rí gbogbo àwọn actors and actresses is because wọ́n ti ń ṣe dáadáa sí gbogbo wa yàrá rí pé wọ́n ní vision especially fún ìlú yìí láti ìtẹ̀síwájú ìlú yìí so he's somebody we love and we always support come rain come shine. Mo gbàdúrà wípé wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún nílé ayé nínú ọlá nínú àlàáfíà ní gbé wọn dùgbàdùgbà kiri wọ́n máa jẹun ọmọ pẹ́pẹ́pẹ́ gbogbo wa tá a máa fi dàgbà tá a máa fi darúgbó he will not be found wanting in Jesus name. Tí COVID ti jẹ́ kó ti ṣọ́ọ̀bù ẹ̀ láti 6 months àwa ṣí ṣọ́ọ̀bù yàn ká wá gbé orí wa ní àsọ́rí o orí ibú nílé mi ní ṣe o. àbí wọ́n má jẹ́ arógun ẹjọ́ lẹ́gbẹ̀ẹ́ lọ́ọ̀yà. Lọ́ọ̀yà máa rojọ́ kú ni ìgbà kan ló ní bọ̀dá mi Adéwálé Àyùbá bí wọ́n fẹ́ lọ ka lọ́ọ̀mù ní ha Ọlọ́run máa jẹ́ kí bọ̀dá yìí sanra ẹ̀yin tẹ́ kọrin títí tí ìjó òjò ẹ̀ sanra ẹjọ́ wa fẹ́ mú ẹjọ́ mọ́ ìbọ̀dá mi ẹ má ṣe lọ́ọ̀. But you know the beauty of Nigerian music is that Fuji musicians have put our culture and tradition on the world map. And this is one of the very first that introduced dance steps when they sing their songs. There
There are some dance steps that are synonymous to Nigerian Fuji musicians. You will know. Iwolu Mama Tu, Tori Gbogbo Wọn Ò Lè Rí Mi. This one is the easiest. Tani yẹn? Dewale Ayuba. Ó ní kan. Ayuba bá wo owó já sí. Wà á mọ̀ ọ̀dà wà sáà ní máa lọ. Nígbà tí mo dé láti Amẹ́ríkà. Ẹwà dé wá níbi tí mò ń jó ó lọ wọ̀ mọ́. Ok, ọlọ́run ṣe ìwọ ló pe Máyégún. Ok, ó tún nìkan bọ̀dá yẹn wọ́n lè sanra láyé yìí. Àwọn náà wọ́n sá lọ wáyé. Lálàlàlà ó Jíbọ́lá akẹ́bàjẹ́ o. Ọ̀tá ò lè pa gbogbo. Ọ̀tá lè pa gbogbo kọ́lọ́ta bá mú wa ní o. Tálẹ̀ ẹ? Ẹ bá wá sí. Ó tún ní ó jẹ́ wá lọ sí ìbẹ̀rẹ̀ gangan. Ó ní dáàdì wa kan ijó wọn rẹ̀. Fújì Gábí. Ijó kan tí wọ́n tálẹ̀ ẹ? Ìwọ ló sọ o. Àwa ní bọ̀dá kan, bọ̀dá yìí, tó bá sanra, tó bá ṣògùn sí sanra fún ọmọ ilé sanra, máa fi microphone lẹ̀. Tí n bá jójú bẹ́ẹ̀ lọ, mo lè lose 10 kg. Àwọn èèyàn bá bèèrè lọ mi pé Gbénga báwo ló ṣe lose weight, báwo ló ṣe lose weight. Ẹ̀yin náà ń wo àbí? Doctor, ẹ̀yin wò ní báwo mo ṣe lose weight. Ṣẹ́rí bí lose weight mi ọwọ́ Ọlọ́run ni. But bí mo ṣe ń try láti lose weight, mo wá come across different ways of losing weight. Ṣẹ́rí tí yóò bá swim for 30 minutes, to the exercise lórí treadmill for another 30 minutes daily for 7 days in 1 month, I lose be 10 kg. Tí èèyàn bá swim lásán tí ó lọ sórí treadmill tó dẹ̀ ń jẹun dáadáa 10 kg yẹn náà sure. Ó wá ní kan tó yẹ pé èèyàn lè lose 30 kg lọ́jọ́ kan. Màá fún yín ní secret yẹn lọ́sàn yìí. Hello, ta ló fẹ́ mọ̀ yẹn? It's very easy. Ẹ jẹ́ kí ọwọ́ àwọn Yahoo boys kó kan ATM card yín. Bí account yẹn bá ṣe dún pọ́ tí wọ́n withdraw then pọ́ ẹ máa lose weight. Pọ́ 5 kg. Pọ́ 5 èmi a máa yọjú òní bí ìfèrè. Olúfẹ́mi Málọ́mọ́, account. Ọlọ́run dẹ̀ ti dá wa síta lè celebrate 50 years pẹ̀lú Eleniyan. Eleniyan jẹ́ èèyàn tó wà straightforward, èèyàn tó ní ìrẹ̀lẹ̀, èèyàn tó ní ìfẹ́ èèyàn tó ń rò ń pa èèyàn tó ń rò ń pa nǹkan tó da fẹ́yàn ni Eleniyan jẹ́. Eleniyan lè lọ jáde nínú nǹkan tí wọ́n ń ṣe kan make sure pé nǹkan téèyàn ń fẹ́ wọ́n rí di ṣe fẹ́yàn. And Eleniyan has always been a very good friend for all these years, almost 25 years. Gbogbo nǹkan tí Eleniyan bá ń gbèrò lọ́dọ̀ Ọlọ́run máa fi fún wọn. Nǹkan tí ibi tán ti dé lénìí, ibi tí Ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́ dé ni, ó mú wọn lọ síbi tó tún ga sí ni. Gbogbo nǹkan tán dẹ̀ ń fẹ́ fún ara wọn, fún àwọn èèyàn wọn, fún àwọn ìlú wọn, Ọlọ́run máa jẹ́ kó jáde sí rere. Nǹkan tí wọ́n bá dé àìsàn ní ṣe wọ́n, ohunkóhun tí ò bára mu kò ní ṣe wọ́n pẹ̀lú àwọn fámìlì wọn náà. 50, 60, 70 lọ́lọ́run á tún jẹ́ kó máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ọdún náà máa lò láyé. Ọlọ́run á dẹ̀ dá wọn sí, àdá iṣẹ́ tó ń ṣe sí. Nǹkan tí Ọlọ́run ṣe ó sì ń bọ̀. Eléyìí ibi tó ń ṣì wà yìí wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ibi tó máa rọ̀ lọ́wọ́ dé Ọlọ́run sì máa wà pẹ̀lú wọn. So wọ́n gbádùn ibi tó wà nísìn because iṣẹ́ sì ń bọ̀, so kàn gbáradì. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú wọn. I was the former national president of Nigeria, and
Shegun was my secretary. Tọmọdé bá mọwọ́ wẹ̀, á bá àgbà jẹ. Shegun was very close to me, and like David, anybody who reads the Bible will know that David had 3 anointings. Shegun started his anointing when he was the secretary of Azure with the President of Nigeria. That was what announced it to the world. That was his first announcement. From there, by the grace of Almighty God, he was appointed to the House of Assembly in Lagos State. There, I'm happy that people have said a lot about what he did there. Somebody who's diligent on his work, very honest, and meticulous. He has taught so many lives. His Eleniyan program, I can testify to it, that many have benefited from it. That was his second anointment when he was in the Lagos State House of Assembly. I know when Moses was on his journey to in Egypt, there was a time God kept him away for some years before God called him again for a very big assignment. What is happening now is a period of God trying to prepare Shegun for a higher position, which I'm sure by His grace, within the next 2 years, we will have much about it. The third anointment is coming very shortly, by the grace of God. It is coming very shortly because God has ordained somebody who is very, very humble, tó dẹ̀ bọ̀wọ̀ fún àgbàlagbà, tó ń ṣe ẹ̀tọ́ fọmọdé fún àgbàlagbà. God passed away of 50 years old. My prayer this afternoon, Shegun, is that within the next 2 years to 3 years, that third anointing will come in the name of Jesus. You will be lifted up to the height that people will continue to say, yes, this young man is worth it. Will be one of those people who will control Lagos State, only Lagos State, Nigeria, in the name of Jesus. Bó ṣe ń ṣe ni kó máa ṣe o. Bó ṣe ń ṣe ni kó máa ṣe. God is with you. Àwọn èèyàn wà lẹ́yìn ẹ. Àtọmọdé àtàgbà àwọn wà lẹ́yìn ẹ. You are going to prosper. You have just started. You haven't seen anything yet. God will lift you up to the heights which you least expect in the name of Jesus. Thank you. Adégbóyèga Adégbìtàn lórúkọ mi. Ṣẹ́gun Olúdàdé bí ọmọ ló jẹ́ sí mi. Ìgbà tí mò ń ṣe President Association of West Managers of Nigeria, òun ni secretary mi. A jọ ṣe àjẹpọ̀ fún nǹkan bí ọdún 6 kó tó di pé Ọlọ́run gbé sípò gíga tó lọ sí Lagos State House of Assembly. Ọmọlúwàbí gan ní Ṣẹ́gun. Ó dẹ̀ ní ìtẹríba gan. Mo rántí 2015 gbà tí mo ní cancer tí mo lọ sí India. Ṣẹ́gun ó pẹ̀lú àwọn tó support family mi gbà yẹn, but it cost a lot. I spent over 8 million naira. He submitted my family. Since then he has been like a son to me. So Ọlọ́run máa gbéga torí ẹ tó bá bọ̀ fàgbàlagbà a máa ní ìgbéga ni lójoojúmọ́. Orúkọ mi ni Mrs. Bọ́sẹ̀ Adépìtàn. Àbúrò mi ni Ṣẹ́gun jẹ́. Through ọkọ mi, Elder Adépìtàn ni mo fi mọ̀. Ṣùgbọ́n láti ìgbà yẹn ló ti hùwà bí àbúrò gidi sí mi. Kò fojú pààyàn rẹ̀. Ó respect àgbàlagbà. Ó kó èèyàn mọ́ra. Ó nífẹ̀ẹ́ èèyàn. Ó ràn yàn lọ́wọ́. Gẹ́gẹ́ bí èmi ṣe mọ̀, kò hùwà pé mi ti ẹ̀ ń ṣọmọ ìlú òun tàbí pé òun ò mọ̀ mí rí. Láti ìgbà tí mo ti mọ̀ tó ti ń wá sí ọ̀dọ̀ wa, he has been a wonderful man. A person who respects elders. Ó pọ́n àgbà lé, òun náà dẹ̀ dàgbà. Inú mi dùn pé mo wá bá yọ̀ lénìí, òun náà dàgbà. Ọmọ náà gbogbo ire àwọn ọmọ ẹ̀ náà aṣojú ẹ̀mí òun náà bí ire tiẹ̀ náà ṣe ń ṣojú mi lénìí ní ire tàwọn ọmọ ẹ̀ náà máa ṣojú ẹ̀mí ẹ̀. Gbogbo nǹkan tó bá dáwọ́lé á yọrí sí rere. Mo kí o nítorí ọmọ dáadáa ni. I want
to thank everyone that has come to bless today's occasion of our dear son, Hon.Eleniyan, who is one of my chiefs in the Yoruba kingdom. Inú mi dùn, ayọ̀ mi sì kún púpọ̀ láti kí wọn káàbọ̀ sí ìpele karùn-ún ní ìrìn àjò ilé ayé wọn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú ọjọ́ náà tí ó pé wọn ò rí kó aya àbí kó ọmọ, wọn wà lálàáfíà àti ẹ̀mí gígùn. It is a thing of joy for one to be celebrating his or her 50th birthday. It's one of the major things I want always look forward to. After you are giving birth to your first birthday, I don't know much about it. You celebrate your 10th and your 21st. And then you celebrate your 40th. And then you also look forward to your 50th, 60, 70, 80, and so on and so forth. But when you look at 50, it is something that is worthy to be celebrated, because it is from there that you begin to count your blessings and you begin to name them one by one. For many people, those few things that you have not been able to achieve at 40, by the time you are 50, then that will be the milestone for measuring them. And we want to thank God for his life. I have known Hon.Eleniyan since my time in the civil service before I retired. And we had a very, very good relationship. One thing, when I even met him, I never knew that we are from the same place. But we treat each other with utmost respect and as a brother. It was later in the journey that I discovered that he's actually my brother. And later, he has now become my son. One of our shining lights in the bed mission, highly, he gives respect to whom it is due, very dependable, honest, and someone that has integrity. When he was in the House of Assembly, he served diligently, and during his tenure, so many projects, so many laudable projects were carried out, which are his legacies that we still see today. This is one of the reasons why, despite my very, very tight schedule, that I said I'll be here to honor him. We have to give honor to whom it is due. And I want to thank his lovable wife who has been his stellar support over these years. That most of the time when we request for his service, he always surrender without asking questions. I know how I well. I also want to thank God for your children, and I pray that your children and your children's children, you will see them. None of them will die. You will go for it. I took out that I do. I fork out. I feel it in Judy. One if I do be share. Gbogbo ìdáwọ́lé ló máa yọrí sí rere. Ó ti ń gba yìí. Wọ́n ní àjàkú yìí níta ìlà. Àtúgbà tuntun lọ́wọ́ bàbá Ìlọrin agbára Elédùmarè. Òní ṣubú dànù, òní ṣíṣe, òní ṣíjẹ, òní ṣímu, ẹ̀ní ṣílẹ̀tẹ̀. Bó tún wá wù ṣẹ̀ṣẹ̀ dàgbà tó, àwọn ọmọ yín àwọn ló máa gbẹ̀yìn ẹ̀ nínú lórí wọn. Gbogbo bẹ́ṣẹ́ ló bẹ́ṣẹ́ ń bọ̀ lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀ tó bá ti ń ṣe dáadáa, Ọlọ́run máa ń ṣe dáadáa fún ọ náà.
dáadáa tí ẹ ti ń ṣe ọlọ́run á sọ yín lẹ́sọ̀ọ́ inú yín á dùn ayọ̀ yín á kó láti sìn lọ oríire tó tún wá pẹ̀pẹ̀ tọ́lọ̀ ti ṣe fún yín òun ló máa wá sọ́dọ̀ yín agbára náà bó ṣe máa rí nìyẹn kò lè ní sẹ́kù nìyẹn tó. Kábíyèsí o. Honourable Doyin Adesanya alága tó yẹ kúrò lórí oyè fún Ẹ̀pẹ́ local government ọlọ́jọ́ ìbí jẹ́ ọ̀gá mi nínú òṣèlú Eleniyan gẹ́gẹ́ bá ṣe ń pè é jẹ́ èèyàn tó gbáfẹ́ tó gbajúmọ̀ tó níbẹ̀rẹ̀ Ọlọ́run tó fi ti ọmọ ọ̀dọ́ ṣe jẹ́ pé ó fẹ́ dàgbàsókè fún wọn àdúrà mi ni pé kí ẹbí kọ́lọ̀ fún lẹ́mìí kíkọ́ àtàláfíà kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọlá àti ọlá ńlá kò ní lágbára Ọlọ́run wá ti ọ̀pọ̀lọpọ̀ eléyìí ọmọ náà ṣorí ẹ̀ fún òun náà ṣorí ẹ̀ fún ọmọ. The most precious jewel of the celebrant, his wife and his children, who I'm told have a special presentation to say happy birthday to this gem of a father. Ladies and gentlemen, please let's have a round of applause for the wife and children of Honorable Olulade. Can I have a round of applause? All the musicians clapping for them. Anu yin ṣe mí. Honourable Olulade bá ti pé 60 wọn olórin nìyẹn o. Anu yin ṣe mí. Mo dúpẹ́ gidi lọ́wọ́ Ọlọ́run ọba fún àǹfààní tó fún mi lénìí láti pé ọmọ 50 ọdún àti wípé kí àwọn èèyàn wá bá mi ṣe àjọyọ̀ yìí. Àjọyọ̀ tá à ń ṣe lénìí ó túbọ̀ jẹ́ kí n mọ̀ sí wípé mo ní iṣẹ́ ṣe sí láti lè máa túbọ̀ máa ṣe àwọn nǹkan tí mò ń ṣe kí dẹ̀ ṣe ju bẹ́ẹ̀ lọ tí àwọn èèyàn ti nífẹ̀ẹ́ mi tí gbogbo àwọn oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n wá lénìí nínú iṣẹ́ ìjọba ni o ní àwọn olóṣèlú ni o àwọn tó wá àwọn ọba àwọn èèyàn jàǹkànjàǹkàn ní iṣẹ́ olówó ṣíṣe àwọn tó jẹ́ eléré ìtàgé wa gbogbo wọn pátápátá tí a rí lénìí tí wọ́n wá ṣe àjọyọ̀ pẹ̀lú mi àti gbogbo àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi tí wọ́n dó tì mí mo dúpẹ́ gidi lọ́wọ́ yín kò sí nǹkan méjì tí mo lè fi sọ padà dúpẹ́ ká ṣáà máa ṣe dáadáa ká dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fi wá ṣe ọ̀rẹ́ ara wa kí Ọlọ́run má dàrin wa rú kọ́lọ́run wà pẹ̀lú wa Ọlọ́run nìkan ló nìkan tí ó lè ṣẹlẹ̀ so mo fa gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ tó bá tásìkò òṣèlú a máa ṣòṣèlú ṣùgbọ́n lẹ́nìí mo ń ṣe àjọyọ̀ ní àjọyọ̀ 50 ọdún. Ọ̀nànúgà Shamsideen Adeniyi lórúkọ tèmi immediate past chairman Ìkòsè Ìjìnrìn ní mi. Èmi gbogbo èèyàn mọ̀ mí sí bọ̀bọ̀ tó la bọ̀bọ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa ọlọ́jọ́ bí èní ilẹ̀ akún because ohun ribiribi ló ti grassroot man ni ẹni tó mọ̀ nípa òṣèlú tó dẹ̀ jẹ́ pé tá a bá jọ ṣàdéhùn ó máa má déhùn yẹn ṣẹ tó bá sọ fún ẹ pé báyìí náà ló léèyàn máa ṣe mo gbàdúrà fún kọ́lọ́n jọ 50 years ló ń ṣe kó ṣe 60 kó ṣe 70 kó ṣe 80 kó ṣe 90 kó ṣe 100 tó bá kù lẹ́yìn kọ́lọ́n bá fa àlùbáríkà sí. Wonderful woman. I've never seen a woman tell the truth like Honorable Olulade's wife.
She spoke the truth, the whole truth, and nothing but the truth. There's so much dancing to be done. What I will do now is I will invite the celebrants. Personal statement. This man has not abandoned his home, and for that I'd like you to just put your hands together for him again. And I hope that we're all taking lessons from this. Let's not just throw ourselves in the work front and forget our home. There's the repercussion. I don't want us to think about that at all. And I know that our mother, Mrs. Jacqueline, is listening. She's been married for about 50 years or more. I have been married for 40 years. Maybe that's why I've been chosen to come and perform this role. And I remember my 50th birthday. It was loud in Lagos 18 years ago. So I thank God for your life. You have a fantastic husband, very respectful. Orúkọ mi ni Ganiyu Ọlárẹ̀wájú Solomon. Àjíjọ jẹ́ òṣèlú ní ìlú Èkó yìí. A dẹ̀ ti mọ́ra látìgbà tóun ti di òṣèlú láti pàdé nídìí òṣèlú. Everything that I said about you, I have said it in your absence. Oh my God, God has blessed him, but he doesn't carry that on his shoulders at all. I'm very proud of you. May God bless you. We're going to just spell L-V-O. Because I see love is oozing around this family. You can see it yourself. Even the children sang for their father. And you heard what the wife said about the children and how he always levels with his children. He never even believed he's 50. Yet he doesn't look 50. When he said 50, when he feel won't bear. Now, ladies and gentlemen, give me an L. L. No. We will have to say happily. We don't have to say grudgingly. Are you ready for that? Now, let's go again. Give me an L. L. Give me an L. O. Give me a V. V. At the sound of E, let this place fall with your. Oh, give me the V then. V. Congratulations, ladies and gentlemen. God bless you, Daddy. We love you. Thank you so much for this. Honorable Olulade, whilst you are there, I'm proud to let you know that the Right Honorable Speaker of the Lagos State House of Assembly has sent a special message to you through Honorable Adebayo Adeyeye. And whilst you are there, I would like for him to please step up and deliver the message to Nero. Èmi ni Alhaja Nurat Yemisi Koka. Ọlọ́jọ́bí jẹ́ bí àbúrò sí Alhaji Yemisi Koka and political ally. Mo kí ọlọ́jọ́bí pé wọ́n kú ọdún, pé wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Inú ọlá ńlá, ẹ̀mí gígùn àti àlàáfíà ara. Ọlọ́run á dẹ̀ túnbọ̀ gbé wọn sókè jù báyìí lọ politically, morally and financially. Inshallah. Everyone, while greeting the birthday boy, Hon.Eleniyan, and his wife, and also confirming that Hon.Eleniyan is a very active legislator. I got a message from family, Mr. Speaker Emeritus, Right Honorable Adeyemi Ikuforiji is all the way in the United States of America and is unable to be here physically. He has asked me to deliver this message. And I am going to read his message as he sent it to me. Honorable Segun Olulade, popularly called Eleniyan, is a young, energetic, brilliant, and committed politician. He is reliable, diligent, responsible, and focused. Though many may
read him wrongly, but it's not difficult for any reasonable and godly individual to read through him. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Adébísí Ọ̀dẹ́rìndé. I'm a chartered accountant. Mo jẹ́ aládùúgbò neighbor to Honorable Olúládé for the past 10 years. Honorable Olúládé jẹ́ ẹni tó fẹ́ràn èèyàn púpọ̀. By his nickname, Hon.Eleniyan. You know, he has a foundation and he has a program on the TV, which is about people. And when you see a great leader, about very aṣíwájú tòótọ́, a máa rí nínú Honorable Olúládé. Even tó máa sọ̀rọ̀ lórí television, tó máa ń gbé wá sórí television gan láti wá sọ what is going on about the state of the nation. You will see that he's always very frank and he will always say the truth. And you understand, and that has been attached to it with the people that commented on him. So I wish him many happy return, long life, and more prosperity. He has just started with his career, and we hope to see him in the House of Rep. We hope to see him in the Senate, and we hope to see him as a governor of Lagos State. God bless you. That's probably what makes him not so much a favorite of some elders. He's a family man, and I know and can say it with I can say it without fear of contradiction, that Segun loves his beautiful wife, Musun, and his children. He puts them over and above anything else. I wish our amiable, lively, lovable, and irrepressible Eleniyan a happy 50th birthday, and I pray God, who has seen you to this age, to grant you many more decades in the land of the living, in good health and prosperity. Amen. Thank you all. Right Honorable Adeyemi Ikuforiji. Muyiwa Ale is my name. Oh, I'm an insurance practitioner. Eleniyan Ajongbe Aladugbo ni Magodo. And he has been in Magodo with us for the past 10 years. He's a young man, very gentle, honest, and respectful person. Over respect in Ogun. And he has been a politician of repute. And his program on the radio for the empowerment, I've been listening to it every time. And he's a man of the people, he's a grassroots person. And that's why we're here. And at the Gbadura Pe, in law, next level, politically, all of my boys okay, Lord, more and more, in Jesus' name. Thank you very much. For he's a jolly good and so say all of us, and so say all of us, and so say all of us. For he's a jolly good, for he's a jolly good, for he's a jolly good. And so say all of us. Hip, hip, hip. To peace in your home, Honorable Olúládé. Hip, hip, hip. To peace in Lagos State and in all our homes. Hip, hip, hip. And finally, to peace in the Federal Republic of Nigeria and in the world at large. Hip, hip, hip. Oh. Because we are not in the same constituency. So I have not voted for him, neither has he voted for me. So we are personal friends. And he took me like a blood brother. So that's the way I've taken him as well. Anything that concerns him concerns me. Wọnúàbí ni ẹni tó nífẹ̀ẹ́ ni òṣèlú mélòó ló ní irú organization tóun ní. It shows the kind of love and affection he has for his constituents. May the good Lord continue to strengthen him in all ramifications, in politics, in personal life, in business, and everything.
We are happy people. We make you happy. We are S-A-P-P-Y. We O-P-L-E. We are happy people. We make you happy. Agunso Olúwa ó tì mí. Ọ̀dọ́mọdé ọ̀dọ́. Èmi jẹ́ wálé àyùbá. Àwọn làkọrin bá gàdá àgbà láwùjọ ìjọ. Èmi ti kọrin náà ní ìgbà kan. Àwọn alákàgbàgbà tó bẹ̀ẹ́ lókè. Ìjọrí ti rí dá. Honorable tonight, ọmọ tagun bí adé mi ẹ̀ẹ́sọ̀bì. Òpópónlé ọmọ jáde ọ̀pọ̀. Ó yá bá mi ká àwòrán ẹ̀jọ̀ Honorable ọba sáà. Orúkọ mi ni Honorable Adébímpé Akínṣọlá. Èmi àti ọlọ́jọ́bí ó jẹ́ àbúrò mi a jọ serve ní Lagos State House of Assembly and gbogbo period tá a jọ wà a múra wa bí ẹ̀gbọ́n àtàbúrò we have always been together kò sí nǹkan tó ń ṣe tí mi kì í síbẹ̀ kò sí nǹkan tẹ́mi náà ń ṣe tí ò kì í síbẹ̀ a jọ serve nígbà tí senator wa senator Tokunbo Abiru a jọ wà ní committee tá a jọ ṣiṣẹ́ yẹn gbà yẹn ni. Ṣẹ́gun Olúládé jẹ́ ẹni tí ó free máwọn èèyàn he's a likeable person ó jẹ́ ẹni tó dẹ̀ wà focus ó jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ó wà determined kò kí ń look down on people very very jovial he's a family man ìyàwó ẹ̀ at least ọmọ wọn first born wọn gbà tá wà ní house wọn bí wọn lé wa lọ́wọ́ ni he's a very very good man mi ní àwọn ọ̀rọ̀ tí mo lè fi describe ẹ̀ but he's somebody that is good in and out and he's a giver. He's a politician, a very focused one for that matter. Àdúrà tí mo máa ṣe fún ni wípé bó ṣe ń celebrate 50 ní 2011 lèmi celebrate 50 they were all with me. Ayé mi náà máa 60 so ó máa celebrate 60. 70, 80 ó máa jèrè àwọn ọmọ ẹ̀ èmi ti ní àwọn ọmọ tó ti ní ọkọ tó ti bímọ òun náà máa di grandfather àwọn ọmọ ẹ̀ máa ṣoríire ìyàwó ẹ̀ máa ṣoríire ìyàwó ò ní kú mọ́ lórí òun náà ò ní kú mọ́ àwọn òbí ẹ̀ lórí gbogbo nǹkan tó bá yìí ń wù ní nǹkan dáadáa lókè Ọlọ́run á bá mi gbé débẹ̀. Ayọ̀dé kọ́ máa sọ̀rọ̀ lẹ́nu Adéwálé kọrin kọrin. Òṣèlú làwọn láyọ̀ gbèdé kì í ṣe káàdìlà. Èèyàn tàdéwálé mi àárín mi. Adébọ̀ sọ́dọ̀ ni wọ́n. Ìyá rẹ̀ kò Adébọ̀ ṣe sọ́dọ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run wọn bá ti sọ̀rọ̀ wá lálórí rẹ̀. Àwọn tó fẹ́ méjì nínú lọ́jọ́ sí. Adúgbò lọ́wọ́ lé wọn lẹ́nu nílẹ̀ ṣẹ́gẹ́ tí wọ́n ti lẹ́nu nílẹ̀. Ìwọ́n ló lẹ́nu nílẹ̀. Rahim. Ìwọ́n ti lẹ́nu nílẹ̀ o. Lèjì Kúdírà tún ló ná. Àyà Dèbí. Ọlámídé o, Kúdí Òkáyọ̀ o. Òkúta Dèbí ní tọ́jọ́ sí. Àwọn lámẹ́kọ̀ọ́ kò fẹ́ sọ̀bì lámẹ́tọ́ inú fẹ́lẹ́. Òpè tó dé
tèmi lóṣù pàákìrì ó ṣe gẹ́gẹ́. Ó kọrin torí Ọlámídé. Bẹ́túpẹ̀mí lọ́mọ arọ́wọ́ sábìlì ó ti fara. Orúkọ mi ni Chief Balógun Taofik, aláṣẹ Olúwẹ̀rí Odò Ayọ̀ndélú Kingdom. Mo rẹpísẹ́ǹtì ọba Abdullahi Abdulganiu Adéríbigbé Àsùnmọ́ Jamade 1, the paramount ruler of Odò Ayọ̀ndélú Kingdom. Nítorí Olúlàdé la ṣe wá síbi ìbà ilé ni. Olúlàdé jẹ́ èèyàn pàtàkì ní Ìkòsí Èjìrìn tí ó jẹ́ èèyàn dáadáa sí gbogbo èyí, sí gbogbo àwọn ọba, sí gbogbo àwọn olóyè pátápátá. Ìtorí náà lọ́n ṣe ní wọ́n ṣe ní àwọn ọba yẹn tí wọ́n lè ráyè wálé ní lọ́n ṣe rán àwọn olóyè pé ká wá ṣe aṣojú gbogbo ìlú káàkiri nílùú báyìí. Ọlọ́run ọba ọlọ́jọ́ èní tó jẹ́ kó ṣe 50, Ọlọ́run á jẹ́ kó ṣe 70, á ṣe 80, á ṣe 90, á ṣe 100 láyé. Ikú kan ò nípa. Wọn kì í kólúmọ́kù rọ́jú, wọn ní kúkú rọ́jú. Yemọja kì í ṣọ̀fọ̀, kò ní àní ṣọ̀fọ̀ ẹ̀. Ọlọ́run á jẹ́ kó dàgbà. Ibi gíga tó ń wá láti lọ, Ọlọ́run á bá gbé débẹ̀. Ọlọ́run á bá gbé débẹ̀. Rẹ́ẹ̀pù tó ń wá, Ọlọ́run á bá gbé débẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Gbogbo nǹkan tó bá fẹ́ lọ́jọ́ ayé ẹ̀ Ọlọ́run á fàṣẹ sí fún un. Ọmọlúàbí ni, elénìyàn náà ni, orúkọ ẹ̀ tó ń jẹ́ ló ń rò ó. Ó pé ènìyàn mọ́ra, ó pé bí mọ́ra, ó pé ènìyàn mọ́ra. Àwọn àgbàlagbà ó kó wa mọ́, ó respect wa.
Ọlọ́run á fún lẹ́mìí gbógun àtàláfíà ara ọjọ́ àdàgbà àdàrúgbó congratulations birthday. Kilarigbo. bá mi ò dán mọ́rán bọ̀ ẹ manage. Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí lóní tagbangba ó ṣe. Mo gé etí ẹ̀. Àwọn gbàǹkọ́gbìn alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé ẹ máa ní àǹfààní láti jẹ̀gbádùn onírúurú ìṣẹ̀lẹ̀ káàkiri àgbáyé. Tó bá kó wájú sí ọkọ ọ̀tá, tó bá kẹ̀yìn sí ẹ̀kọ́ ọ̀tá, tó bá kù wọ nìkan kó o tún rárá rẹ̀ pa gẹ́gẹ́ bí ọmọlúàbí. Òun náà ni ọ̀rọ̀ tí a fi ṣíde ètò tòní lórí ètò bó ṣe lọ lórí Kilarigbo TV. Àjọrò. Orúkọ tèmi ni Samuel Ọláolúwa Ọlásẹ̀yìndé tí gbogbo èèyàn mọ̀ sí Samuel Ajírẹ́bí. Inú mi dẹ̀ dùn láti wà lórí ètò yìí. Ọ̀rọ̀ tó ń lọ. Insecurity kò sí right from now. Ṣẹ́ǹsì kò sí. Wọ́n dẹ̀ sọ pé ẹni tí bá ń pa kò sí nǹkan tí wọ́n máa fi lọ tí ò ní ṣe. Wọ́n ti ta ẹ̀jẹ̀ Yorùbá sílẹ̀ jù. Inú wọn ò dẹ̀ dùn fún nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí. Nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run á jẹ́ ká pa ìjọba lè ka. Ọ̀rọ̀ sunukun. Kí gbogbo ẹ̀yin aráalé káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórí àkọ́tún ètò wa ètò yín ọ̀rọ̀ sunukun. Níbi náà la máa ti máa ń gbẹnulé àwọn ọ̀rọ̀ lọ́ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ lóríṣiríṣi níbi tí gbogbo ohun tó bá ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti káàkiri àgbáyé lápapọ̀. Lágbo. Security issues is a very sensitive issue in every society. Aláràkúàrà. Orí ètò Aláràkúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. A jẹ́ wípé ọ̀nà aláràgbà yìí lálẹ́ ẹgbẹ̀ láti sè é. Bẹ́ẹ̀ ni eléyìí ló ń pè ní intercontinental egg sauce. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé? Òyìnbó fọ́ọ̀sì wa láti máa sọ òyìnbó ni iṣẹ́ tiwa èdè tí wọ́n nìyẹn tán bí wọn mọ́ tó gbọ́ mi so èdè tó bá àná máa gbọ́dọ̀ máa sọ. Mo fẹ́ràn ìrẹsì àti ṣàkì àti dòdò àti ẹ̀dọ̀. Wọ́n ti ṣe original yẹn tẹ́lẹ̀ mo gbọ́ ó dẹ̀ ta lẹ́nu rẹ̀ kí n jump lè lọ. Tẹ́ bá edit fíìmù tó tẹ́ bá tí ì fi orin sí tó ń pè ní soundtrack fíìmù èèyàn tí complete kò tẹ̀ ní mínì. Láti ilẹ̀ mo ti láì pé kí n máa wo fíìmù Yẹmí my lover má fìyà jẹ mí o. KPK kò gbọ̀kẹ̀ Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba sọ́yọ̀ ọ̀rọ̀ jábẹ́sì padà ìran ni Olúwa wá fáyé mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára ẹ kàn sí Kilarigbo Live TV lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0901-8030097 tàbí 0903-0069-885. Ẹ tún lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Instagram @Kilarigbo Live TV, Facebook Kilarigbo, lórí Twitter @Kilarigbo Live. Ẹ bá wa dòwò pọ̀ kẹrẹ́rìn ayọ̀. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá. Ẹ̀yin olólùfẹ́ ètò Kilarigbo. Ẹ káàbọ̀ lórí ètò Kilarigbo. Orúkọ mi ni Links Otunu, fast back guy. Yọlá Badmus Bukky Right. Lámìdé. Eva. Jimmy Jam. CDQ. Gbẹ̀gàdé Ika. Táyọ̀ Ṣọkọlá. Ìyábọ̀ Òjó. Kiss Daniel. Fíránkẹ́ Òjó Anthony. Ẹ máa wo Kilarigbo. 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 Mo wà ń bí. Kilarigbo. 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 Ẹ máa wẹ̀ má fọ́. Kilarigbo. Mo kí ni o. Olè ti ń gbọ́ ẹ̀. Ẹ dúró ń bẹ̀ fẹ́ wo. Kilarigbo. Kilarigbo. Ètò gidi ni o. Kilarigbo. 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 Fẹ́ràn sọ́nà. Ti gbọ́ nǹkan tá a rí gbọ́. Kilarigbo. 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 Ètò tó dùn ní Kilarigbo.
gbọ́. máa yí kó mẹ́. Kilarigbo. Bílẹ̀ kí àwọn rí gbọ́. Ẹ mọ bó ṣe ń lọ náà. Kilarigbo. Máa wo program yẹn. Kilarigbo. 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 Ẹ máa wo. Ṣé ti gbọ́? Tẹ́ ẹ bá fọwọ́ kan tẹlifíṣàn yẹn má gbé kúrò. Kílẹ̀ gbọ́. èdè tó bá àná máa gbọ́dọ̀ máa sọ. Kilarigbo náà. Kilarigbo. Kí ni gbogbo wa rí gbọ́? Èrò mi ní mo kí.